Báyìí ni àwọn èèyàn ṣe túyáyá jáde fún ọdún ìtúnu àwẹ̀ ní ìlú Ìwó àti agbègbè rẹ̀. Ẹ wo bí ọdún náà ṣe lọ, tínú tẹrútọmọ ń dùn, tí gbogbo àwọn èèyàn sì wà nínú ìmọ́tótó. Masalah. Edward Emio. Sheikh Said. Ari Mbo. Ọgbẹnu tán ni Sheikh Muslim. Assalamu alaikum. Ọgbẹnu tán lọ́dún yìí Ọlọ́run ṣàánú wa.